Ẹ wá gbọ́ ohun tí àwọn òbí orí ayélujára ìyẹn àwọn online parent tí wọ́n ń gbé pò yẹnu kiri lórí ọjọ́ ìbí ọmọ Kamo State eléyìí tó pé ọdún kan ìyẹn ọmọ rẹ̀ Sonia tó ó ti tún ṣẹlẹ̀ o ọ̀rọ̀ ẹnjìnìà Alágbo àti Sisi Alágbo ó ti di iṣu atayanyan lórí ayélujára o kódà níṣe ni ó ti da gúgúrú sí àwọn ènìyàn lẹ́nu tí wọ́n sì ti rún wọ̀mùwọ̀mù. Fathia Williams òun gan ti jáde o láti fi ayọ̀ rẹ̀ hàn ẹ gbọ́ lórí kíni a ó máa gbé yín débẹ̀ nínú àtúpalẹ̀ ìròyìn yìí tó mo wá rọra fẹ́ kẹ́ ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń lọ nígboro ayé àti bó ti ń gbóná fẹlifẹli tó ọ̀rọ̀ tí àwọn èèyàn àwọn òbí orí ayélujára ìyẹn àwọn online parents tí wọ́n ń gbé pò yẹnu kiri lórí ọjọ́ ìbí Sonia ìyẹn ọmọ Kamo State òun náà ni mo fẹ́ máa gbé yín débẹ̀ tí wọ́n máa tú pẹrẹpẹrẹ gbogbo ẹ̀ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Kamo State àti Fúnkẹ́ Akíndélé bíi àrùn àti ẹ̀fà òun ni àwọn méjèèjì ṣe rí nítorí pé àǹtí mi ní Kamo State ló máa ń pè Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ ni ìyẹn náà sì máa ń pè ní àbúrò òun tó Fúnkẹ́ Akíndélé sì máa ń pè Sonia ní ọmọ ọmọ òun bẹ́ẹ̀ ni àwọn náà àwọn òbí rẹ̀ náà àwọn náà máa ń pè Fúnkẹ́ Akíndélé ní grandma Sonia gẹ́gẹ́ báyìí òun ni àjọṣepọ̀ tó wà láàrin àwọn fámìlì àwọn ẹbí méjèèjì báyìí ló ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe súnmọ́ra wọn tó òun wá ní bẹ́ẹ̀ ni àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn lórí ayélujára tí wọ́n ṣà ń sọ oríṣiríṣi nípa ọjọ́ ìbí Sonia wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì àwọn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ni Fúnkẹ́ Akíndélé ni ó ti fi ṣọwọ́ sí Sonia nítorí pé ó jẹ́ ẹni pàtàkì tó sì jẹ́ pé kò lè fi ọmọ ọmọ rẹ̀ sílẹ̀ láì fún ní àwọn ẹ̀bùn kàǹkà àti ẹ̀bùn kàbìtì bẹ́ẹ̀ ni àṣírí tólúkálukú ń gbé káàkiri lórí ayélujára wípé níṣe ni Fúnkẹ́ Akíndélé ló dára lọ́pọ̀lọpọ̀ sí àwọn ìdílé yìí tí àwọn ìdílé Kamo State náà àwọn náà wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ tí wọn kì í ṣe ìgbéraga sẹ́ni tó bá jù wọ́n lọ ṣe mọ̀ wípé wọ́n máa ń sọ wípé ẹni tó bá juni lọ ó lè juni nù ṣùgbọ́n ọ̀rọ̀ títí ẹni juni lọ lè juni nù yìí kò tiẹ̀ wá rí kò ní ṣe pẹ̀lú tiwọn nítorí wípé kíni bíi ọmọ ìyá òun ni àwọn méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe bẹ́ẹ̀ la ṣe tún wá rí tí Fúnkẹ́ Akíndélé náà tóun náà bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní kí Sonia ní mẹ́sàn-án mẹ́wàá wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí tó sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún ní gbàǹkọ àti ní kàbìtìkàbìtì àwọn àdúrà láti ìsàlẹ̀ ọkàn rẹ̀ wá bẹ́ẹ̀ ló ṣe ń ṣe fún Sonia tí àwọn online parents ìyẹn àwọn òbí lórí ayélujára táwọn náà sì ń ṣàdúrà fún ọmọ náà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wípé yóò tiẹ̀ bá wa jìnnà pẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oríire òun ni yóò ṣe kódà òkè òkè báyìí òun ni wọ́n ti máa gbọ́ orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òbí rẹ̀ ìyẹn Kamo State àti ìyàwó rẹ̀ làwọn náà sì bẹ̀rẹ̀ sí ní ṣe sàdánkátà fún àwọn olólùfẹ́ wọn lórí ayélujára pé wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ fún ìfẹ́ eléyìí tí wọ́n ní sí ẹbí òun àti sí ọmọ bíbí inú òun ó ti tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹnjìnìà Alágbo àti Sisi Alágbo òun ló mà ti di iṣu atayanyan lórí ayélujára tí ó ti wá da gúgúrú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu tí wọ́n wá ń rún látòkè sílẹ̀ àti lọ́tún lósì ọ̀rọ̀ àwọn Sisi Alágbo yìí àti ẹnjìnìà Alágbo eléyìí tó tiẹ̀ kọ́kọ́ ká màmá níbẹ̀ òun ni àti fọ́nrán ìbálòpọ̀ ẹlẹ́ni mẹ́ta eléyìí táwọn olóyìnbó máa ń pè ní threesome òun ni wọ́n kọ́kọ́ sọ sórí ayélujára tó sọ àwọn èèyàn sínú àròyé káàkiri wípé irú pálapàla wo ni àwọn èèyàn yìí ń dánwò yìí ẹ gbọ́ ṣé nǹkan tó dára ni àwọn tó wo fọ́nrán náà torí èmi ò rí fọ́nrán náà wò ṣùgbọ́n èmi ò wo fọ́nrán ọ̀hún o ṣùgbọ́n àwọn tó wo fọ́nrán ọ̀hún àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní júwe àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ṣé wàá mọ̀ wípé
àwọn èèyàn máa ń sọ wípé àwọn Yorùbá máa ń sọ wípé bégún bá ṣubú yóò sọ dídán ni. tó nígbà tọ́rọ̀ yìí ti wá di iṣu atayanyan tó ti di yánpọnyánrin lórí ayélujára ní Sisi Alágbo ló bá bọ́ síta ló bá bẹ̀rẹ̀ sí ní polówó àgbo. ó ní àgbo tírísọ́ọ̀mù ni ló bẹ̀rẹ̀ sí ní pe owó lé lórí. ẹ gbọ́ ṣé ó wá dára bẹ́ẹ̀? ó ti ṣe ní tí ò dáa. tọ̀ àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ ó ti wá fẹ́ wá nǹkan tó fi bò lórí mọ́lẹ̀. èyí ó kù díẹ̀ káàtó, kò tiẹ̀ sí kò dára rárá, ó kù díẹ̀ káàtó, nǹkan tí kò yẹ kéèyàn máa bá lọ́wọ́ àwọn èèyàn pàtàkì òun ni ọ̀rọ̀ yìí. tó láwọn olólùfẹ́ wọn àti àwọn èèyàn lórí ayélujára náà bá ń sọ wípé ọ̀rọ̀ wọn gan kò tiẹ̀ yéèyàn ṣe mọ̀ pé wọ́n tiẹ̀ gbé fọ́nrán kan sí ìta tí wọ́n ní àwọn méjèèjì ṣègbéyàwó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Engineer Alágbo lélẹ̀ kì í ṣe wípé òun jẹ́ àpọ́n ní tiẹ̀. ó ti níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn èèyàn mọ̀ sí Ìyá Ikimọ́. Ìyá Ikimọ́ yìí nígbà tó kọ́kọ́ gbọ́ pé wọ́n ṣe ìgbéyàwó nígbà náà tó ó bara jẹ́ lóòótọ́, ṣùgbọ́n bí nǹkan tó bá ti dé bá ní kò sí nǹkan téèyàn fẹ́ ṣe sí yóò gbà mọ́ra bẹ́ẹ̀ náà ni. tó sì bẹ̀rẹ̀ sí ní sọ lórí ayélujára nígbà náà wípé òun ò tiẹ̀ mọ̀ wípé wọn ò gbéra wọn sílé torí pé ọkọ òun, kódà òun ò mọ̀ pé wọ́n ṣe ìgbéyàwó torí pé ọkọ òun kò sọ fóun wípé òun fẹ́ fẹ́ ìyàwó kankan lé òun, pé orí ìkànnì Facebook ni òun ti rí àwọn fọ́nrán àti àwọn àwòrán ìgbéyàwó eléyìí tí wọ́n ṣe. tó ní ṣe la dédé rí wípé wọ́n dédé ṣe ìgbéyàwó náà ni. tó ní Ìyá Ikimọ́ òun kò ṣe méní kò ṣe méjì làwọn èèyàn kọ lóríṣìíríṣìí ni wọ́n fi ọ̀nà hàn. ó tẹ̀ wá fẹ́ dàbí pé ọ̀rọ̀ àfẹ́ra ẹni wọn òun ló ṣílẹ̀kùn ọ̀rọ̀ fún Ìyá Ikimọ́ torí níṣe ni wọ́n bá ṣí àwọn ìkànnì lórí ayélujára tó ti ń ta àwọn oúnjẹ tútù ó tún wá ń ta àwọn oúnjẹ tútù ọ̀hún ó tún ń gbé ránṣẹ́ sí òkè òkun. òun ni iṣẹ́ tó ń ṣe lòun bá gbájúmọ́ iṣẹ́ tẹ̀ǹtẹ̀ ni kò wo ariwo ọjà ẹni tí ń bá nájà ìyẹn àwọn oníbàárà rẹ̀ òun ni ó ń wò ní tiẹ̀. tó òun ni àwọn ọ̀rọ̀ tí a rí tó ń lọ lórí ayélujára ta ní ká mú wá sí etí ìgbọ̀yín. màmá wa Fathia Williams àwọn náà ti wá jáde síta, wọ́n ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tìdùnnú wọ́n fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá eléyìí tí wọ́n darapọ̀ mọ́ wọn àti tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn lórí àgbéjáde eré eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọ́n ti ń polongo rẹ̀ látọjọ́ yìí tí wọ́n ṣe àgbéjáde rẹ̀, ìyẹn eré Ẹfúnróyè eléyìí tí wọ́n ṣe movie premiere rẹ̀. òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ayọ̀ àti ìdùnnú wọn hàn tí wọ́n sì ń ṣàdúrà gbàǹkọ̀gbàǹkọ̀ fún àwọn olólùfẹ́ wọn fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. wọ́n wá ní kẹ́ ẹ má gbàgbé wípé ní ọjọ́ kìíní oṣù karùn-ún òun náà ni yóò wà ní sínímà káàkiri wípé kí ẹ lọ yabo àwọn iléeṣẹ́ eré àgbéléwò wípé kẹ́ ẹ lọ yabo ibẹ̀ kẹ́ ẹ sì máa wò ó ní wìtìwìtì wípé kẹ́ ẹ jọ̀ọ́ jàre kẹ́ ẹ má ṣe dá àwọn dá. èyí la rí lórí ayélujára ta ní ká mú wá sí etí ìgbọ̀yín. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá náà ìyẹn náà ò ní fọ́ láṣẹ Èdùmàrè. àwa náà máa rí yín bá o. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó dìgbà kan náà.